gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbóhun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Friday September 26 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. mo kí ọlọ́run ọba, mo ṣèbà olódùmarè, ìbà kọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́ẹ̀rí ìpín tòun tàyànmọ́, mojúbọ ọkùnrin, mojúbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ òwúlò àti àǹfààní fọ́pọ̀ ènìyàn. ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ tòní á ṣe yín bí ìgbà pé kẹ́ jókòó lẹ́yìn nìkan láti máa ronú jinlẹ̀ nípa ìgbésí ayé yín, láti mọ ọ̀nà tẹ́ fẹ́ gbé gbà, ọ̀nà tẹ́ fẹ́ tọ̀, tí gbogbo nǹkan tó dàbí ìṣòro fún yín lásìkò ìbẹ́ ìfẹ́ rí solution lé lórí. ọjọ́ tòní kò dára kí ẹ rìn òru rárá o. bẹ́ẹ̀ sì ni gbogbo nǹkan tí ẹ bá rò lọ́jọ́ tòní ó ṣeéṣe kẹ́ padà figure out solution. lénìí ó dára kí ẹ wá àkókò láti fi ṣe prayer, kẹ́ sì rí dájú pé ẹ wà positive minded. aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín, tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọlọ royal blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ lọ́jọ́ tòní máa jẹ́ fún yín o. ẹ máa ní àǹfààní àti àkókò láti rìláàsì lénìí. ẹ lè jáde lọ lénìí láti lọ gbafẹ́, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ ní ìrẹ̀lẹ̀, kẹtẹ́ra yín lọ́rùn dáadáa lénìí, kẹ́ ẹ̀ ń jẹ́ ara yín. aago 10 láàárọ̀ sí aago 11 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín, tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọlọ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, lénìí ẹ máa fẹ́ gbára lára yín, ẹ ní fẹ́ gbára lẹ́nikẹ́ni, ó sì jẹ́ ohun tó dára púpọ̀ púpọ̀. ọjọ́ yín gangan lọ́jọ́ tòní jẹ́, gbogbo nǹkan tó bá wùn yín ní kẹ́ ẹ ṣe lọ́nà tó gbà wùn yín. lénìí kò dára kẹ́ ní ẹ̀ ń gbára lẹ́nikẹ́ni fún àmọ̀ràn tàbí láti tọ́ yín sọ́nà rárá. lénìí kẹ́ rí dájú pé ẹ gbọ́ ọ̀rọ̀ tí ó ń sọ sí yín lọ́kàn fúnra lára yín, ẹ tẹ̀lé instinct yín lénìí lórí nǹkan kíkan láti ṣàṣeyọrí. ẹ tún wá kíyèsí ara lọ́jọ́ tòní o, ẹ gbọ́dọ̀ yára kánjú pinnu àbí yára kánjú gbègbèsẹ̀ rárá. ẹ fókọ̀sì lórí nǹkan tẹ́ bá ń ṣe lásìkò yìí, ẹ tẹpá mọ́ṣẹ́ kí ẹ ṣe nǹkan yín létòlétò pẹ̀lú. yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín, tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, ó ṣeé ṣe kí ó máa wọ̀nyí bí ìgbà pé kẹ́ tiẹ̀ gbafẹ́, kẹ́ ẹ̀ ń jẹ́ ara yín dáadáa lọ́jọ́ tòní, bí ìgbà pé gbogbo nǹkan tó dàbí ìṣòro kó ti kúrò lọ́rùn yín pátápátá ni. ẹ rí dájú pé àwọn tẹ́ ń bá sọ̀rọ̀ lọ́jọ́ tòní, ẹ sọ̀rọ̀ yẹn kó wà very plain, kó má bàa sí pé bóyá ọ̀rọ̀ máa fẹ́ bí aáwọ̀ láàrin ẹ̀yin àtèèyàn lénìí. ẹ má finú tán ẹnikẹ́ni, ẹ má gbára lẹ́nikẹ́ni, ẹ ní ìrẹ̀lẹ̀, ẹ ṣe nǹkan yín létòlétò, kí ẹ sì fi ọgbọ́n àti òye tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lénìí pẹ̀lú. wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín, tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22, ó ṣeéṣe kí ẹ wà wọ́rìdì bákan lọ́jọ́ tòní, ṣùgbọ́n ẹ̀ nídìí ẹ̀ rárá látàrí pé bí ó ṣe ń ṣe yín gan, ẹ̀yin gan fúnra yín ò tiẹ̀ mọ̀ kan tí yóò fà rárá. bóyá látàrí àwọn nǹkan tí ẹ ti ń ṣe níṣẹ́ látijọ́ mẹ́ta tó ń kún lọ́rùn yín, tẹ́tí stress ara yín rẹpẹtẹ ni, tàbí kẹ̀ kó jẹ́ nǹkan mìíràn. ẹ bá ṣàtìrí pé ẹ lọ àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín tàbí ọ̀rẹ́ yín, gbogbo nǹkan máa dẹ̀rọ̀, tọkàn yín máa balẹ̀, ẹ má tàṣejù bohunkóhun. ẹ gbìyànjú láti ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún lénìí. ẹ free mind yín, kí ẹ wà positive. yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 5 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín, tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23, ọjọ́ tòní ẹ máa wà positive, ara yín sì máa yá gágá púpọ̀ pẹ̀lú, tó sì máa ran iṣẹ́ yín lọ́wọ́ tàbí ìdàgbàsókè láàyè iṣẹ́. ẹ lo móòdù yín tẹ́ ṣe wà ní dùnnú yìí, kí ẹ lò ó láti rí dájú pé àwọn tó rọ̀gbà yín ká náà wọ́n wà ní ìdùnnú àtayọ̀. ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn èèyàn, ẹ má kánjú ju bó ṣe ẹ lọ lórí ohunkóhun, ẹ má ṣèlérí ohun tẹ́lẹ̀ múṣẹ fẹ́nikẹ́ni. ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. aago 9 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín, tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọlọ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fín Libra tàbí láàrin September 24 sí October 23, ọjọ́ tòní ọjọ́ ìrọ̀rùn, ọjọ́ ìfọ̀kànbalẹ̀ la jẹ́ fún yín. látijọ́ mẹ́ta lẹ ti ń tẹpá mọ́ṣẹ́ ni stress ti pọ̀, ṣùgbọ́n lénìí gbogbo ẹ máa disappear, tẹ máa lákòókò àti rìláàsì dáadáa. ó dára kí ẹ bá àwọn olólùfẹ́ yín ṣe lọ́jọ́ tòní. tẹ bá ní nǹkan kíkan tẹ fẹ́ mójútó lénìí, ẹ má ṣe ròyìnròyìn o, látàrí pé ẹ máa ní táìmù rẹpẹtẹ láti yanjú gbogbo rẹ̀ pátápátá. ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ ní ìrẹ̀lẹ̀, ẹ wà determine, ẹ ní òmìnira láti káàkiri lọ bíkíbi láti lọ wá oore tàbí láti lọ gbafẹ́, kò sí wàhálà.
ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín kí ẹ sì rí dájú pé ẹ pọ́n tèwe tàgbàlé pẹ̀lú. Aago 5:15 ní ìrọ̀lẹ́ sí aago 5:30 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ rẹ́ẹ̀dì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 lénìí ó ṣeéṣe kó dàbí ìgbà pé ẹ ti wà too stressed out látijọ́ mẹ́ta tẹ́ ti ń tẹpá mọ́ṣẹ́ láì nísinmi lénìí bí ìgbà pé kí ẹ pa gbogbo nǹkan ti pàtàkì ẹ fi sinmi ló máa rí. Ẹ rí dájú pé ṣe gbogbo nǹkan tó bá dàbí ìgbà pé ẹ ti ṣe tipẹ́ tẹ́ máa ń nífẹ̀ẹ́ sí láti ṣe tẹ́ máa ń enjoy dáadáa ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín ẹ rí dájú pé ẹ ṣàwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún lénìí pẹ̀lú. Wáìnì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ipò yín máa yàtọ̀ láwùjọ dáadáa lọ́jọ́ tòní ẹ máa rí ìdùnnú ẹ máa ráyọ̀ lórí iṣẹ́ yín dáadáa lénìí tẹ́ bá ti ń wá èèyàn kan tó ṣe pé ó ṣe kókó tó ṣe pàtàkì sí yín tẹ́ ń wá wọn pé ẹni mi rí látijọ́ mẹ́ta ó ṣeéṣe kí ẹ pàdé wọn lọ́jọ́ tòní lénìí nǹkan rere máa wọ́tọ̀ yín wá tó sì jẹ́ pé tí ẹ bá hùwà dáadáa lénìí ọjọ́ tòní máa dára tó máa tayọ. Ó dára púpọ̀ kẹ́ rí dájú pé ìbáṣepọ̀ yín àtàwọn olólùfẹ́ yín ó dára ó wọnú ara dáadáa ó sì sunwọ̀n látàrí pé tẹ́ bá ṣe léyìí ẹ rí ìrànwọ́ àti àránṣe lára wọn lọ́jọ́ iwájú. Ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú ẹ ṣe dáadáa sáwọn èèyàn ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sẹ́nikẹ́ni ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́. Green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4:30 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ èrùpẹ̀ eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ tòní ọjọ́ oríire ló jẹ́ fún yín o tó ṣe pé ó ṣeéṣe kí ẹ ráwọn àǹfààní ìmọ̀ kan látọ̀dọ̀ ènìyàn lọ́jọ́ tòní. Ó ṣeéṣe kí ènìyàn kan nu mọ̀lẹ́bí yín kí wọ́n fún yín ní ìmọ̀ kan kí wọ́n ya yín lómi ọgbọ́n kan mu tó sì máa ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Lénìí ara yín máa yá gágá púpọ̀ ẹ rí dájú pé tí ẹ bá rí ìrànwọ́ látọ̀dọ̀ èèyàn tàbí ẹ kọ́ ìmọ̀ kan látọ̀dọ̀ èèyàn lénìí ẹ kọ́ bá ti ń dúpẹ́ lọ́wọ́ wọn dáadáa ẹ má sùn láì tọ́nà sùn lénìí ẹ má wọ aṣọ dúdú birimù látòkè délẹ̀ ẹ ní ìrẹ̀lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú. White jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbìnú Aquarius tàbí láàrin January 20 sí February 19 ọ̀pọ̀ yín ó ṣeéṣe kí nǹkan kékeré fẹ́ tètè máa bí yín lénìí kára fẹ́ máa kan yín bákan ẹ rí dájú pé ẹ bínú ju bó ṣe yẹ lọ lọ́jọ́ tòní. Pàápàá tíyàn bá ń ṣe nǹkan tó ń bí yín nú lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé ẹ gbé ìgbésẹ̀ láti rí dájú pé ẹ fi ọ̀rọ̀ sísọ lásán ẹ fi yanjú nǹkan kíkan tó bá wà ńlẹ̀ bẹ́ẹ̀ sì ni lénìí kẹ́ rí dájú pé ẹ ṣàwọn nǹkan tó ṣe pé á bí ìdùnnú àtayọ̀ tó pọ̀ fún yín kẹ́ bá àwọn èèyàn tó ṣe pọ́jà àwọn tó máa ń dùn yín nínú àwọn olólùfẹ́ yín kẹ́ bá wọn ṣe lọ́jọ́ tòní. Ẹ má pẹ́jù níbi ìpéjọpọ̀ kípéjọpọ̀ tí ẹ bá lọ tàbí tẹ́ bá wà pàápàá tẹ́ bá wà comfortable níbẹ̀ lénìí kí ẹ má jà tàbí fàfàǹfà pẹ̀lẹ́ ẹnikẹ́ni ẹ mọ́kàn balẹ̀ kẹ́ gbà láfíà láàyè. Blue jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20 ó ṣeéṣe kára máa kan yín bákan lọ́jọ́ tòní ṣùgbọ́n tẹ́ bá dìde ńlẹ̀ tí ẹ jáde lọ tẹkọ̀ ṣe exercise tàbí báwọn èèyàn sọ̀rọ̀ ó ṣeéṣe kí nǹkan náà kó kákò ńlẹ̀ díẹ̀ gbogbo nǹkan tó lè fẹ́ máa fè yí bóyá torí ìyà ìnísinmi rẹpẹtẹ látijọ́ mẹ́ta tàbá ìbàlẹ̀ ọkàn díẹ̀ ló lè fẹ́ fáwọn kan wọ̀nyí. Àwọn ìbí gbà pé gbogbo nǹkan tó dàbí ìdíwọ́ dènà tó wà nígbèsí ayé yín pátápátá kó jákú pátápátá kẹ́ ní òmìnira lénìí kẹ́ rí dájú pé ẹ gádà tọ́ọ̀tì yín pátápátá ẹ ronú jinlẹ̀ nípa bí ẹ ti ṣe ń bá yín bọ̀ látẹ̀yìnwá nípa bí ayé yín ṣe dé dúró àtòhun dáadáa tẹ̀ ń fẹ́ fún ọjọ́ iwájú lénìí kò sí bí ẹ ti ṣe tí ẹ bá ti plan dáadáa lórí ọ̀rọ̀ gbèsè ayé yín tí ẹ sì ń ṣiṣẹ́ lé lórí gbogbo ẹ máa padà máa rí bí ẹ ti ṣe ń fẹ́ ẹ má wá kánjú pinnu tàbí yára gbé ìgbésẹ̀ rárá ẹ ní ìrètí gbogbo kan máa da ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín ẹ free mind yín kí ẹ wà positive. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.